káríire ní gbogbo àgbáyé. Ẹ kú ewu ọdún Iléyá tó ṣojú wa lọ́dún ni a tún ṣe ojú wa lẹ́ẹ̀mí. Òní ní ọdún Iléyá jákèjádò gbogbo àgbáyé. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kó bá wa láyé, ó bá wa láyé. Ẹ jọ̀ọ́, mo kàn fẹ́ ṣe very short video kan ni. Mi ò ṣe fídíò nítorí monetization, but mo believe pé àwọn nǹkan kan wà tí a need tó bá jẹ́ pé lóòótọ́ ni àwa ọmọ Yorùbá fẹ́ nǹkan tí wọ́n ń pè ní Yoruba Nation. Àwọn nǹkan kan wà tá a kọ́kọ́ gbọ́dọ̀ change nínú ara wa gangan náà. Those are the things tí mo rò, torí mo rí àwọn nǹkan kan tí màá dẹ̀ ṣàlàyé díẹ̀ náà tó jẹ́ wípé màá dẹ̀ bẹ̀ ẹ̀yin èèyàn náà pé gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ pé nǹkan tí mo sọ yẹn tẹ́ bá mọ̀ pé sẹ́ǹsì wà ń bẹ̀, ẹ̀yin náà máa wá bá wa pariwo ẹ̀ fáyé. Ṣé mọ̀ pé ìgbà kan wà tẹ́ sọ pé kí gbogbo wa sọ̀rọ̀ sókè. Now gbogbo wa kọ́ la máa lè sọ̀rọ̀ sókè, ṣùgbọ́n àwa kọ̀ọ̀kan tá a bá lè sọ̀rọ̀ sókè yẹn, ẹ jẹ́ ká sọ àwọn nǹkan tó mọ́gbọ́n dání, ẹ jẹ́ ká sọ àwọn nǹkan tá a fẹ́ káwọn èèyàn ń ṣe mọ́, ẹ jẹ́ ká sọ nǹkan tá a fẹ́ táwọn èèyàn ń ṣe tó ń tẹ́ wa lọ́rùn. Tá a bá ń sọ̀rọ̀ àwọn èèyàn tó ń ṣe aburú, tá a bá àwọn èèyàn tó ń ṣe dáadáa dẹ̀ wà, tá a dẹ̀ lè sọ̀rọ̀ ẹnì kankan, ó mì pé kò gbogbo tá à ń sọ ò make sense. Ó yẹ ká máa pọ́n àwọn tó bá ń ṣe dáadáa lé, kí a máa jẹ́ káwọn ayé máa fi wọ́n ṣe àwòkọ́ṣe, ká dẹ̀ máa condemn àwọn tí ò bá ṣe dáadáa. Mo kọ́kọ́ fẹ́ bẹ̀ ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ẹ má bú ẹnì kankan. Kálukú ló ní right sí ẹ̀tọ́ ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà. Ẹ jẹ́ ká fi ẹ̀sọ̀ tú ara wa ni. Tẹ́ bá báyàn sọ̀rọ̀ lónìí tí ò bá gbà, ó ṣeé ṣe kẹ́ ẹ bá sọ̀rọ̀ lọ́la kó gbà. Nígbà tó náà bá ti kó lọ́dọ̀ yín tó ti ro ọ̀tún, tó ro òsì, tó ro tó ń gbé dání, tó ro tẹ́ ẹ sọ fún òun náà rí pé definitely lótìítọ́ ni a need Yorùbá Nation yìí. Àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jó papọ̀ yìí, a kì í ṣe ìran kan náà. Ẹ̀sìn wa yàtọ̀, ìwà wa yàtọ̀, culture wa yàtọ̀, gbogbo nǹkan wa pátápátá òun ló yàtọ̀. Now ìdí nìyẹn tí mo fi ń bẹ̀ gbogbo àwọn èèyàn pé gbogbo àwọn tá a la gbé Yorùbá Nation dání, ẹ má bú yàn. Ẹni tẹ́ ẹ bá bú, ẹ lè force láti ọ̀tẹ̀ tí ń bú àwọn ọba. Ṣé wọ́n wá nǹkan tẹ́ fẹ́ kí wọ́n ṣe kí wọ́n síwájú wa kájọ máa pariwo Yorùbá Nation? Ṣé wọ́n ṣe é dè ní? Láti ọ̀tẹ̀ tí ń bú àwọn olóṣèlú, nǹkan tẹ́ fẹ́ kí wọ́n ṣe kí wọ́n síwájú wa ká máa jọ ṣe Yorùbá Nation? Ṣé wọ́n ṣe é dè ní? Wọn ò lè ṣe é. Ṣùgbọ́n níwọ̀n bàgbà tá a bá ti jọ wà ní péjì kan náà, gbogbo ìrànlọ́wọ́ tó bá yẹ káwọn ṣe lọ́tùn lósì, wọ́n á máa ṣe fún àwọn oníjàǹgbara. Wọ́n máa ṣe fún àwọn oníjàǹgbara so that àwọn tí wọ́n ń pariwo yìí wọ́n ní wọ́n ti wà nílẹ̀ Yorùbá. Wọ́n ní àwọn Fúlàní ajagunta yìí ti wà nílẹ̀ Yorùbá. Àwọn oníjàǹgbara yìí ni ó dẹ̀ jáde tí wọ́n lọ bá wọn jà. Ọ̀dà náà nígbà tá a bá tiẹ̀ ní òkè, a ní Ayẹta, a ní Ògúnbọ́n, a ní Òkúgbé, a ní gbogbo ẹ̀. Now tá a lá níyẹn, ṣé ordinary tá a gbẹ̀kẹ̀lé tá a fi lọ pàdé àwọn tí wọ́n ní idà lọ́wọ́, tí wọ́n lọ́bẹ, tí wọ́n ní ìbọn AK-47, ṣé tá a máa gbé lọ pàdé wọn nìyẹn? Ok, ṣé gbogbo nǹkan tá a lè gbé lọ gbé pàdé wọn, ṣé gbogbo ẹ̀ náà làwa náà lè rówó rà ni? But tá a bá ní àwọn bàbá àṣàlẹ̀ lábẹ́nú wọn máa ràn wá lọ́wọ́. Wọ́n máa ràn wá lọ́wọ́ tí àwọn oníjàǹgbara wa bá wà níbì kan, àwọn náà ní nǹkan tó wọn gbọ́kànlé pé yes, eléyìí tó ko ogun lójú. Mo wá bẹ̀ wá torí Ọlọ́run, ẹ má bá wọn bú anybody pé kò sí ní Yorùbá Nation. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò sí Yorùbá Nation lánàá ló ti wá Yorùbá Nation sí. Nítorí ẹ̀jẹ̀ mú kí wọ́n wà Yorùbá Nation sí ni wípé èpè tẹ́ ẹ̀ṣẹ̀ ń jọ́ sí ẹ̀ṣẹ̀ mọ́. Wọ́n dẹ̀ ti rírú àwa kọ̀ọ̀kan táwa ń bẹ̀ wọ́n wípé kí wọ́n má wo tẹ́ tó ń ti ṣe pé ibi ọjọ́ iwájú wa ni kí wọ́n jẹ́ ká wò. Gbogbo ń táwa ń jà fún yìí, tó bá jẹ́ pé àwọn bàbá àti wa ti jà fún lẹ́yìn ni, ó yẹ káwa ọmọ ìjọrọ̀ ni. Ṣùgbọ́n ṣé àwa náà tún wá jókòó sí kalẹ̀ nígbà táwa bá tún dàgbà tá a bá fi ilé ayé ilẹ̀ tán, àwọn ọmọ wa kan tó bẹ̀rẹ̀ ìyà jẹ? Ṣé nǹkan tá a fẹ́ nìyẹn? Nígbà táwọn bàbá wa ò ti rí ìjà, ẹ jẹ́ káwa ọjà ìjà ẹ̀kọ́ nípa. Ìjà yìí ṣèjà àbọn, kì í ṣèjà àdá, kì í ṣèjà ọ̀bẹ, kì í ṣèjà èébú. Náà nígbà tẹ́ bá gba Yorùbá Nation tán, tá a dẹ̀ ti di ọ̀tá ara wa, ṣé a lọ káwọn Haúsá wa sínú wa ni? Ṣé Ìgbò là lọ kó wa sínú wa, àbí Fúlàní là lọ kó sínú wa láti wá jọ ṣèjọba?
a nídìí àti búra wa. Gbogbo ẹni tó bá ń bú ẹnìkan lórí ọ̀rọ̀ Yorùbá tí kì í ṣe pé bóyá ẹni yẹn ṣe nǹkan kan tó báàdì la ṣe ń bú, tó jẹ́ pé lórí ọ̀rọ̀ kò dá sọ̀rọ̀ Yorùbá ni, wàlẹ́ ẹni tó rí rẹ̀ ò pé orí ń tọ̀ wọn ò pé rárá. Torí ẹ ní fọ́ọ̀sì mi láti wá sí Yorùbá Nation bí ò bá tẹ́ mi bí ò bá wù mí, ẹnì kankan kọ́ ló convince mi láti wá sí kò sẹ́ni kankan tó wá bá mi pé yà mo kọ́ wá ní how yes I am convinced because lágbájá wá bá mi sọ no, èmi lèmi mọ̀ pé mo fẹ́ ṣe. So bẹ́ẹ̀ nìkan bá rí pé mo fẹ́ ṣe kò síjà ń bẹ̀, ṣùgbọ́n mo lè mú mọ́lẹ̀, òun náà lè mú mi mọ́lẹ̀. Then ẹ jọ̀ọ́ ẹ má bá wa bú àwọn olóṣèlú wa mọ́, ẹ má bá wa bú àwọn olóṣèlú wa mọ́. Ẹni tí ò bá ṣe dáadáa ẹ jẹ́ àfìbò wa kọ̀ wọ́n, ànídìí àti bá wọn bú wọn. Ẹ wò báwọn ọmọ Haúsá ṣe ń gbé tiwọn, ẹ wò báwọn ọmọ Ìgbò ti ń gbé tiwọn lórí gbogbo ẹni tó ń kọ̀ndẹ́mù Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Àwọn ọmọ Yorùbá nìkan ni, gbogbo àwọn Yorùbá Haúsá àwọn Ìgbò tí wọ́n ń sọ̀rọ̀ tọmọ wọn dáadáa wọn ò bá wa bú Aṣíwájú. Àwọn ọmọ Haúsá tí wọ́n ń sọ̀rọ̀ ọmọ tiwọn dáadáa wọn ò bá wa bú Aṣíwájú. Ṣùgbọ́n àwọn ọmọ tiwa àwọn ni wọ́n ń gbógun ti Aṣíwájú bí ẹni pé kò tiẹ̀ wà léèyàn, bí ẹni pé kò sí dáadáa ńlé. Mo dẹ̀ sọ fún yín, èyí tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ràn lọ́wọ́ tó ti gbé dìde, tẹ́ wà ní House of Assembly, tẹ́ wà ní local government as a chairman, tẹ́ wà káàkiri bẹ́yẹn, House of Senate, House of Rep, ẹ̀yin náà ṣe dáadáa, ẹ̀yin náà fa àwọn èèyàn lọ́wọ́ gòkè. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, bí iná bá gorí ilé yìí máa jájò kàn ni. Nígbà táwọn ti ṣe dáadáa fún yín tí wọ́n ti gbé yín débi tán gbé yín dé yẹn, yín náà gbé ẹlòmíì. Tẹ́ bá ń gbé ẹlòmíì, àwọn èpè àwọn ìbú tí wọ́n ń bú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọn ò ní bú wọn mọ́. So ṣé òkè òun sì ní kò síbi tó ṣe ń gbowó oṣù, kì í ṣe bóyá òun ṣiṣẹ́ oṣù nìkan, kì í ṣe mínísítà, kì í ṣe rep, kì í ṣe member senate. So owó private thing tiẹ̀ tó ń ṣe la tó fẹ́ kó máa pín fáwọn èèyàn ni. Ẹ̀yin tẹ́yin náà ń ṣiṣẹ́ ìjọba tẹ́ l'opportunity lọ́tún lósì, ẹ̀yin náà ràn àwọn èèyàn lọ́wọ́. Ẹni tí ò bá dẹ̀ ràn àwọn èèyàn lọ́wọ́, ẹ jẹ́ ká fìbò wa condemn wọn, ẹ jẹ́ ká fìbò wa gbé wọn kúrò nípò. Ẹ jẹ́ kí n má parọ́ fún yín, àwọn èèyàn ò ṣe bẹ́ẹ̀ tẹ̀lé pátì máa ń ṣe, èèyàn ni wọ́n ń ṣe. Now ọ̀rọ̀ ibi tí mo wá ń bá ọ̀rọ̀ lọ gangan ni mo fẹ́ bẹ̀rẹ̀. Ẹ jọ̀ọ́ mo lọ sí Àkúrẹ́ lánàá, láti ibi títí dé Àkúrẹ́ ó tó ọ̀nà bíi márùn-ún àbí mẹ́fà tá a ti rí àwọn ọlọ́pàá lójú ọ̀nà. Gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n dé wà ń bẹ̀ wọn ò ju mẹ́fà lọ. Gbogbo mọ́tò tí mò ń dúró níbẹ̀ ni o, gbogbo mọ́tò tí wọ́n sì gbé wá wọn ò lè fi lé oníkẹ̀kẹ́ lásán débi àwọn ni wọ́n fi lé onímọ̀síìnì, àwọn mọ́tò tó ti gbọ́. Now ẹ̀dẹ̀ kó gbọ́n lé wọn lọ́wọ́, àwọn olórí burúkú tá à ń sọ ìwọ̀n á dẹ̀ gbẹ̀yìn wọlé, wọ́n á máa yìnbọn fáwọn. Kò sí mọ́tò kan tí wọ́n lè gbé sá tí wọ́n ti fi lé fún àwọn ní self defence díẹ̀ náà kan tó dojú ogun kọ́ wọ́n. Bí nǹkan kan bá ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn, kò sí pé wọ́n lè súré bọ́ sínú mọ́tò yẹn kí mọ́tò yẹn lọ bí ó ṣe kí mọ́tò ọ lọ. A dẹ̀ fẹ́ kọ́lọ́pàá ó ṣiṣẹ́ dáadáa. Now àwa kì í dẹ̀ ṣe pé ní ilẹ̀ Yorùbá ni mò ń sọ yìí o, ní ilẹ̀ Yorùbá tá a wà yìí, Fúlàní kọ́ ló ń rúlù wa o, Haúsá kọ́ ló ń rúlù wa o. Bá Haúsá bá ń rúlù orílẹ̀-èdè yìí, ṣé kò yẹ kí nǹkan tí àwa Yorùbá ti ń ṣe gẹ́gẹ́ bí gómìnà kó reflect agbára wa, kó reflect ọpọlọ wa? Ẹ wo àwọn gọ́fúnà wa kọ̀ọ̀kan, ẹ wo Lagos State, ẹ wo Ondo, ẹ wo káàkiri bẹ́yẹn, nífẹ̀ẹ́ máa dárúkọ wọn kọ́mọ̀pọ̀. So ẹ wo dáadáa tí wọ́n ń ṣe, àwọn ẹ̀yin yòókù náà ẹ wọ̀ sún, ẹ̀yin yòókù náà ẹ ṣe dáadáa náà, ẹ ṣe dáadáa, ẹ̀yin yòókù náà ẹ ṣe dáadáa. Tẹ́ bá ṣe dáadáa ẹ rí i pé ànídìí àti máa dúró de federal government, ànídìí àti máa dúró de wọn. Now mo wá lọ títí tí mo fi dé nígbà tí mò ń bọ̀ náà bẹ́ẹ̀ náà ni. Ṣùgbọ́n èyí tó yà mí lẹ́nu jù ni pé nígbà tí mò ń lọ mo rí ọkọ̀ ọ̀gá ọlọ́pàá kan, wọ́n dúró báwa ṣe repo tán, àwa bá wọn dúró bí kan bóyá ọ̀gá wọn ń tọ̀, wọ́n dẹ̀ fi mọ́tò márùn-ún tẹ̀lé. Nínú mọ́tò márùn-ún àwọn mo ṣàka àwọn mobile police tí mo rí ń bẹ̀ 27 ni wọ́n, lórí ẹyọ ẹnìkan ló ń lọ sí bóyá lọ sọdún ni o, lórí ẹyọ ẹnìkan 27.
ẹ dẹ̀ mọ ratio ọlọ́pàá sí iye àwọn èèyàn tá a jẹ́ ọmọ Nàìjíríà. Nígbà tí ẹyọ ẹnìkan yẹn kó 27 lọ́wọ́, mo tó rí sójà kan náà, mo rí sójà yẹn bíi 14 làwọn tó wà lẹ́yìn tiẹ̀. Òun náà bá mi lójú ọ̀nà ni, ọ̀gá sójà yẹn bíi 14 tí wọ́n kó ìbọn oríṣiríṣi tí wọ́n ṣe gbogbo ẹ̀. Now ṣé àwa làwa ò kì í ṣe èèyàn, àwa lẹ̀ gbọ́dọ̀ sọ, àwa lẹ̀ gbọ́dọ̀ sọ. Now ṣé àwọn tó ń ṣe yẹn náà ó túmọ̀ sí pé ọmọ Yorùbá ni wọ́n ń lọ lé nìyẹn? Ṣé àwọn tó ń ṣe yẹn náà ṣé Buhari ló iṣẹ́ Buhari ni? Buhari ló ní kí wọ́n gbogbo àwọn tí wọ́n lè ṣèrànlọ́wọ́ fún wa tí wọ́n lè protect aráàlú, Buhari ló ní kí wọ́n kó gbogbo wọn sẹ́yìn àwọn officers yẹn. Ṣé rí nǹkan tá à ń fi ṣera wa pọ̀? Òun ni mo ṣe fẹ́ ṣe short kíní òní, short video òní. Ṣé wá rí èyí tó jẹ́ pabambari rẹ̀ ni pé ẹ̀rù bà mí pé tá a bá tiẹ̀ wá rí Yorùbá Nation gbà náà ṣáà lè ṣe dáadáa. Gbogbo ohun tí mò ń rí kò túmọ̀ sí pé a lè ṣe dáadáa, kò túmọ̀ sí pé a lè ṣe. Ṣé pé ẹlẹ́yàmẹ̀yà là ń ṣe é sìn? Ńgbọ̀ bá yá sí yóò tó di elédèmédè ńgbà táwa bá tọ́lọ́ ń bá ṣe tá a bá gba ìjọba wa ní Yorùbá Nation. Ìdí ní tá gbogbo wa fi gbọ́dọ̀ pariwo síta ń sìn lórí nǹkan tí a kò fẹ́. A gbọ́dọ̀ pariwo síta lórí nǹkan tá a fẹ́. Now tó bá yá tá a bá rí kíní yẹn gbà tán, ìgbà yẹn lẹ́mọ̀ rántí pé eléyìí Oǹdó ni, ẹ mọ̀ rántí pé Ìjẹ̀ṣà lélẹ́yìí, ẹ mọ̀ rántí pé kíní kan lélẹ́yìí, Kàbà lélẹ́yìí, ẹ mọ̀ rántí pé Ìlọrin lélẹ́yìí. Tá a bá dẹ̀ fẹ́ ṣe àṣepapọ̀ ni ọgbọ́n la Yorùbá tó pọ̀ Nàìjíríà tó pọ̀ rẹpẹtẹ láàárọ̀ ọgbọ́n dá sí. Ṣùgbọ́n tó bá jẹ́ wà ara wọ́n yẹ kí a lè rọgbọ́n dá sí àti ìpọ̀jù. Ìní nìyẹn. Ntí mo wá rí tó bà mí lọ́kàn jẹ́ jù láyé ni epo díẹ̀ tó wọ́n yìí. Epo tó wọ́n yìí ó jẹ́ kí n rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ṣé rí àkọ́kọ́ ìyá wa kan wà tí mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ wọn. Ìyá wa yẹn wọ́n ń pè wọ́n ní Bofa petrol station. Ìbàdàn bí ni wọ́n ń gbé. Ìyá gbogbo ibi tẹ́ ẹ bá wà láyé ilẹ̀ rẹ ni ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní fara gbà àwẹ̀. Gbogbo ohun tí jẹ́ aburú láyé kò ní kángun sí yín. Ọlọ́run ó wo la ntẹ́ ń ṣe fẹ́rú, ntẹ́ ń ṣe fọ́mọ. Ọlọ́run ó gba àdúrà yín. Ẹni àkọ́kọ́ nìyẹn. Ẹni ẹ̀kejì òun ni Fagbems. Ara yìí ò ní kí wọn ní nawọ́ bàdúnjẹ́ sí ayé yín. Gbogbo dáadáa tẹ́ ń ṣe ẹ̀ ní fọmọ kí. Ayé ò ní torí pé ń ṣe dáadáa wọn ní gbà wá lọ́wọ́ yín. Ayé ò ní gbọmọ lọ́wọ́ yín, ayé ò ní gbaya lọ́wọ́ yín. Pẹ̀lú ògo Ọlọ́run èbúté ayọ̀ lẹ́gùnlẹ̀ sí. Màá sọ oríṣi tí mo fi ń ṣàdúrà fún wọn. Ẹnì kejì nìyẹn. Ẹlẹ́kẹta ni gas tap. Mi ò rírú àwọn yẹn náà rí. Ẹlẹ́kẹni ẹ jẹ́ n kọ́kọ́ dárúkọ wọn kó lè tètè pé òun ni Sao petrol station. Ṣé rí ilé epo mẹ́rẹ̀ẹ̀rin tí mo dárúkọ yìí, mo mọ̀ ṣe research lórí wọn ni. Mo ti ń ṣe research yẹn ti pẹ́, but òní lọ́lọ́run wá fún mi ní research yẹn ṣe délẹ̀. Ilé epo Fagbems yẹn ni mo ti lọ repo ní ìrọ̀lẹ́ yìí. Èmi àtọmọ mi lájọ lọ. Ṣùgbọ́n àwọn náà wọ́n ti wà nínú rẹ́kọ̀dù mi ti pẹ́. Ṣùgbọ́n nínú àwọn tí mo dárúkọ yẹn ó dàbí ẹni pé àwọn nìkan ni wọ́n ní epo lónìí. Gbogbo ibi tí mo lọ, gbogbo ilé epo yòókù tí mo lọ wọn ò lépo. Ṣùgbọ́n Fagbems yẹn lépo. Ọ̀pọ̀lọpọ̀ ilé epo, àwọn private ilé epo yẹn wọ́n dẹ̀ lépo. Ìdí tí mo fi fẹ́ ká ṣàdúrà fún àwọn ilé epo mẹ́rẹ̀ẹ̀rin tí mo dárúkọ yìí, Gaslam, Sao àti Fagbems pẹ̀lú ìyá wa Bofas. Ìyá wa Bofas. Gbogbo ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ogun káwọ́lé rí fẹsẹ̀ janlẹ̀. Ọlọ́run ní jẹ́ kó jẹ́ tiyín.
ẹ mọ̀ rí jẹ ẹ mọ̀ rí bẹ́ẹ̀ bá ti wá wù kẹ́ ní lárí tó àwọn ọmọ yín ò ní lárí jù bẹ́ẹ̀ lọ ayé ò bá mi tẹ́wọ́ gba àwọn ọmọ yín wọ́n fún wọn ní ìtẹ́lọ́rùn gbogbo bíkíbi táwọn ọmọ yín mẹ́rẹ̀ẹ̀rin yẹn bá ń dé wọ́n mọ̀ rí ìtẹ́lọ́rùn gbà ní ṣe rí gbogbo ìgbàkúgbà tẹ́ bá dé ọ̀dọ̀ wọn títí di àsìkò tá à ń sọ yìí 165 ni wọ́n ń tẹ̀kọ̀ wọn 165 wọn dẹ̀ ní béèrè pé ẹ fún àwọn ní wọ́n tó so kọ́ńfọ́ọ̀tì àwọn workers wọn débi pé àwọn workers wọn ò ní béèrè lọ́wọ́ yín pé ẹ fún wa ní 100 naira ṣùgbọ́n ìwọ tó bá jẹ́ ọlọ́rẹ̀ aláàánú kó ló burú nu ká fún irú àwọn yẹn náà ní 100 naira fún 200 naira nígbà tá a bá ra normal epo kó tiẹ̀ jẹ́ pé èèyàn tiẹ̀ fi appreciate àwọn ọmọ yẹn àwọn tí wọ́n nílé epo yóò gbọ́dọ̀ gbọ́ o ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn bu yàn ni mi rò pé Ọlọ́run bínú sí yẹn torí pé àwọn ilé epo mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n ń ṣiṣẹ́ ní under total control àwọn tó ní ilé epo yẹn ni ẹ jẹ́ kí n sọ fún yín wọn kì í pé kán fi nǹkan ṣe gbè bọ́ bá ṣe tòde náà ló máa rí epo rà tó bá tó wá rí pé epo táwọn ní kòtò epo pé epo àwọn èèyàn ti tò gan rẹpẹtẹ sí láì tẹ́rí pé epo táwọn níyẹn ò lè tó wá fẹsẹ̀ rìn lọ ka iye mọ́tò tó kù wá ní láti bíbà kí mọ́tò kankan má dúró mọ́ wá kọ́fà ẹ̀ wá ní òkè bọ́ wájá 30 litres ní wá lè máa ta fún wọn wá ní láti bíbà yóò képo yẹn lè tó 30 litres la lè tà tí yóò fi kọ́fà àwọn yòókù báwọn lè epo mẹ́rẹ̀ẹ̀rin ṣe nìyẹn mo wá bí wọ́n léèrè pé òkè àwọn kan ń ta epo fún wa ní 250 naira àwọn kan ta ní 200 naira mo wá béèrè pé òkè ẹ dákun ṣé ibi táwọn fagbemsi nǹkan kan yẹn ti ń rí epo ṣé bẹ́ẹ̀ kọ́ làwọn eléyìí ti ń gbépo ni mo wá ṣe àwọn research tó yẹ kí n ṣe dójú àmì mo wá lọ káàkiri lónìí ọdún bí mo ṣe ń délé tí mo ṣe ń change léléyìí mo lọ káàkiri mo lọ gbá research mi mo wá rí i pé nígbà tí wọ́n bá fẹ́ fún wọn ní epo 33,000 litres sí mọ́tò ńlá yẹn tán bá fẹ́ fún wọn láti NNPC wọ́n á gbà láti fún àwọn ilé epo major market tá à ń dárúkọ bí wọ́n ń ṣe dáadáa yìí wọ́n á gbà àwọn míì náà tó wà tán ṣe dáadáa o mo kàn dárúkọ mẹ́rin tí mo ti rí dáadáa ni o àwọn míì náà wà tán àwọn ilé epo míì náà wà tán ṣe dáadáa bẹ́ẹ̀ o kì í ṣe àwọn mẹ́rin yẹn nìkan ló mọ o ṣùgbọ́n mẹ́rin yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí ṣùgbọ́n ká lè mọ finú ṣépè fún àwọn yòókù a sì tún lè mọ finú ṣépè fún wọn ká lè mọ ẹni tá a ṣépè fún ni mo ṣe ń sọ̀rọ̀ yìí now ní wàá sọ fún mi pé tí wọ́n bá ti gbé 33 litres yẹn kúrò lọ́hùn 33 litres yẹn irú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà á lẹ̀ pé wọ́n ń ṣe dáadáa yìí wọ́n sọ fún wọn wípé ìlàjì làwọn máa fún wọn ìlàjì 33,000 litres yẹn náà máa lọ já sí ilé epo tiwọn ṣé wá rí ìlàjì yòókù wọ́n máa wá lọ tà fún àwọn independent marketer wọ́n á lọ tà ní iye táwọn bá lè tà so that àwọn independent marketer yẹn náà àwọn náà máa fi owó kékeré tí wọ́n lé iye tí wọ́n rà torí ọ̀wọ́n lọ́wọ́n làwọn ń rà wọ́n wá fi owó kékeré tí wọ́n náà lé ní owó fi di 250 tẹ́fìrẹ́ tó ń tà 250 tẹ́fìrẹ́ tó ń tà 200 tẹ́fìrẹ́ tó ń tà ní kò tí ì sẹ́ni tó tà less than that ní bí ìjẹta ìjẹrin aráwọn kan tó ń tà ní 185 but bí wọ́n ṣe ń tà 250 tó yìí àwọn ilé epo mẹ́rẹ̀ẹ̀rin tí mo kọ́kọ́ dárúkọ yìí Fagbems rán mi létí àwọn yòókù Bofas Fagbems gas tabs àti sao àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn bí wọ́n ṣe gbọ́ páwọn èèyàn ń tà 250 tó wọ́n fi sísì kún owó tiwọn ẹ wá sọ fún mi bó làlùbáríkà ò sí ní bá wọn now ìdí tí mo fi wá ọ̀rọ̀ yẹn délẹ̀ ni wípé mo fẹ́ wò bóyá àwọn independent marketer yẹn bóyá àwọn ni wọ́n ní àṣejù lọ́wọ́ ni o bóyá àwọn tí wọ́n ń tepo fún wọn láti NNPC ni o mo wá discover pé n tí àwọn independent marketer fi ń ta epo lọ́wọ́n tí ẹ bá ṣépè mẹ́wàá fún wọn méjì péré ní ó mú wọn o mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run yóò lọ máa bá àwọn tí ń ta epo yẹn ní àwọn fún àwọn náà lọ́wọ́n ni torí ní téèyàn bá gbé náà ni ó sátà nígbà tó bá jẹ́ pé epo tí wọ́n tà fáwọn ìṣirò 200 ni wọ́n já fún wọn sáwọn náà ò ní fi 5 naira lé ní nínú 5 naira ni wọ́n ti sanwó gbogbo náà ti ń lò nínú 5 naira ni wọ́n ti sanwó workers ni wọ́n ti sanwó oṣù nínú 5 naira ni wọ́n ti ṣe gbogbo nǹkan tó bá yẹ kí wọ́n ṣe tí wọ́n fi maintain ní ilé epo yẹn ṣé táwọn bá rí epo 200 ṣé a máa wá ní tí wọ́n bá tà 250 ṣé a máa ní èrè yẹn pọ̀ fún wọn ni
àbí ẹni tó bá ra epo 200 epo 185 tọ́ta ní 200 ṣé a máa ní èrè yẹn pọ̀ fún wọn ni. So ìdí rẹ̀ tí mo fẹ́ kí mo fẹ́ kí gbogbo àwọn tí wọ́n ń ta ìtàkùtà yìí mo máa bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn o. Tá a bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn, àwọn náà máa dárúkọ àwọn dílà tí àwọn mákẹ́tà tó ń ta epo fún wọn. Torí pé tá a bá tètè pẹ́ ìtàn àrókò ní kékeré tó bá dàgbà tán ẹbọ ní ọmọ gbà lọ́wọ́ wa o. Àbí ẹ fẹ́ sọ fún mi pé ń sìn iṣẹ́ yẹn ń sìn iṣẹ́ Buhari tún ni, ṣé Buhari ló tún ṣe yẹn? Ṣé gbogbo àwọn ọmọ ti Yorùbá tán nílé epo yẹn ṣé Buhari ló tún tepo fún wọn? Àbí yẹn náà àbí Bọ́lá Ahmed Tinubu ló tún ní képo wọn? Ṣé Bọ́lá Ahmed ní tepo fún wọn? Sọ́dọ̀ Bọ́lá Ahmed náà ti lọ gbépo. So gbogbo àwọn nǹkan tí sẹ́rí àwọn iṣẹ́ pọ̀ fún wa láti ṣe lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Iṣẹ́ pọ̀ fún wa gan láti sìn lọ títí tọ́lọ́run dẹ̀ fi jẹ́ kí àsìkò Yorùbá Nation yìí ó tó tí wọ́n fi fà lé wa lọ́wọ́ tá a fi gba òmìnira ara wa. Àwa náà wá gbọ́dọ̀ máa ṣe iṣẹ́ tá a fi fọ gbogbo nǹkan tó wà nílẹ̀ báyìí. Sẹ́rí ègún wà lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn o. Àwọn èèyàn kan ọ̀dẹ̀ ní kí téèyàn má bàjẹ́. Àwọn independence market tí mò ń sọ fún yín náà ẹlòmíì tó bá ta epo fún wọn tó bá jẹ́ pé epo tí wọ́n wá tà fún wọn tó bá tà fún wọn ní 185 ṣe pé táwọn bá fi 5 naira lé á jẹ́ 190 ṣùgbọ́n ẹlòmíì látòrí epo tọ́ra yẹn ní 185 yẹn 250 ni ó gbé lọ. Ṣé mọ̀ pé èrè àjẹjù ni ẹ tó bá wá yá wọn lọ́mọ ẹlòmíì ò sóríire. Ẹ̀yin máa run ilé ayé ẹlòmíì ẹ fi tún tàwọn ọmọ yín ṣe bó nírú àwọn ọmọ yẹn ṣe fẹ́ sóríire. Ìlágùn ti wà làwa fi ń tọ́mọ, ìlágùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà fi ń tọ́mọ, ṣùgbọ́n ẹ̀yin ìbànújẹ́ àwọn èèyàn orílẹ̀-èdè lẹ́yìn fi ń tọ́mọ ti yín. Tọ́mọ yín bá wá dàgbà tán ìdí nìyẹn tá a kì í fi ń gbórúkọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín tẹ́lẹ̀ pé orúkọ ti yín nìkan ni ó hàn after 20 years tẹ́ ẹ bá kú ntẹ́yìn ṣe ni wọ́n ó tún máa rí wí. Tọ́lá àwọn ọmọ yín ò ṣe dáadáa kankan débi pé dáadáa wọn lè bóyá ó lè lẹ́fù pẹ̀lú ti yín kan tí máa sọ̀rọ̀ tiwọn náà tàbí ó lè háì ju ti yín lọ tí wọ́n fi máa sọ̀rọ̀ wọn. ẹ wo nǹkan ẹ má bínú mo kàn fẹ́ sọ̀rọ̀ yìí. Bàbá wa Awólọ́wọ̀ kú ọmọ wọn wò làgbúrò tá bá fẹ́ sọ̀rọ̀ ń sìn iṣẹ́ táwólọ́wọ̀ sí ilẹ̀ láàmú ẹ̀yìn. Bàbá wa Akíntọ́lá ti kú ọmọ wọn wò làgbúrò tá bá fẹ́ sọ̀rọ̀ ń sìn kì í ṣe báwọn ọmọ wọn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mò ń sọ yìí kì í ṣe báwọn ọmọ wọn náà ṣe politics o, ṣùgbọ́n ntó wà nílẹ̀ ló corrupt wọn lè má fẹ́ corrupt, ṣùgbọ́n nǹkan tó wà nílẹ̀ ti corrupt wọn. Kò sí bá ṣe fẹ́ ṣe torí nǹkan tó yẹ kó tà 1 naira nígbà tó bá nǹkan tó yẹ wọ́n ṣe ní 1 naira nígbà tó bá jẹ́ pé kò dọ́dọ̀ tí wọn náà 1 naira kí ni wọ́n ṣe fẹ́ ṣe? Wọ́n sá ní mọ̀ fowó sálárì tán gbà wọn ní mọ̀ fi kún. So àwa Yorùbá ní láti gbá research gan. Èmi á dẹ̀ máa gbá ọ̀pọ̀lọpọ̀ research yẹn má dẹ̀ máa jẹ́ káyé ó gbọ́ pé àwọn tí wọ́n fara ni wárè àwọn tán fara gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìnira láyé ọwọ́ àwọn federal government kọ́ ló ti ń wà o, àwa là ń fayé nira wa láwa rárá o. Torí pé the same federal government náà ló wà ní ìlú yìí níbi tí àwọn ilé epo mẹ́rẹ̀ẹ̀rin tí mo dárúkọ yẹn ti ń ta epo ní 165 naira. So the same NNPC yìí náà ló dẹ̀ ń jọ ń gbé epo fún àwọn méjèèjì. Torí ìdí èyí téèyàn bá ṣe dáadáa ó bá yóò bọ̀ mẹ́. Téèyàn bá ṣe aburú tó bá jẹ́ wípé nínú àtijẹ àti mu tiẹ̀ o fẹ́ máa fi ara ní mẹ̀kúnnù ni ìnira náà ní ọ̀rọ̀ tiẹ̀ náà padà jẹ́ gbẹ̀yìn. Bí ìnira ọ̀bọ̀ wá báwọn nítorí pé ó ti accumulate owó jọ gbogbo àwọn ọmọ tó bí gbàgbé ẹ̀ wọn ò lè jẹ́ èèyàn o torí ó pa àwọn ọmọ kan lẹ́kún jayé ni. Now ẹ wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn independent marketers yẹn wọ́n máa ta wọ́n ní kíní 5 ní ilé epo wọ́n máa ta ẹyọ kan ọ̀nà 5 àbí 6 ẹlòmíì ní tó 6 tó ti lè máa ta epo lẹ́ẹ̀kan náà wọ́n máa ta ẹyọ kan in order láti hold epo yẹn káyé kérò lè pọ̀ gan-an kán lè mọ̀ pé epo ti wọ́n kán lè ṣe gbogbo jìbìtì tán fẹ́ ṣe. mo rí ẹnìkan 185 ló ń tà bíi 6 days ago 4 days ago ó di ó ń ta 200 this time bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí 250 ní ta. Nígbà tí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ti bí yẹn àti àwọn ẹlẹgbẹ́ wọn míì tán ṣerú ẹ̀ náà
tí wọn ò dẹ̀ kúrò ní 165. ẹ dákun ta ni yóò ṣoríire nínú àwọn méjèèjì? sẹ́ni tó ń bà tàwọn kan jẹ́ láti tún ti ara tiẹ̀ àti tọmọ ara rẹ̀ ṣe sẹ́ni ló máa ṣoríire ni, àbí ẹni tó jẹ́ pé àtẹrú àtọmọ ni wọ́n ràn lọ́wọ́, tó jẹ́ pé ẹrú àtọmọ ni wọ́n ràn lọ́wọ́. ok àwọn èèyàn tí ò lè afford epo 250 yẹn wà. ok àwọn ìyá wa kan wà tó jẹ́ pé àwọn olóṣèlú kọ̀ọ̀kan náà ni wọ́n fún wọn ní ẹ̀rọ tán fi ń lọ ata, wọ́n lọ máa ra epo 250 per litres. ẹ dákun tán bá ra 5 litres èló ni wọ́n fi pa, a sì ń lọ ta 100 naira nísìn, tata ọ̀bá pọ̀ wọ́n á gba 50 naira. èló ni kí wọ́n fi pa? ẹ wo ìnira tẹ́ fi ní wọn láyé. iná ò dẹ̀ sí, àwọn èèyàn náà ó gbé lọ nígbà tí epo bá ti wá high, àwọn náà fowó lépo wọn. nígbà tí epo bá ti high fowó mọ́tò, àwọn náà fowó lépo wọn. ẹ kàn déédéé máa fowó mọ́tò ni pé iye báyìí là ń wọ ọbẹ̀ yẹn tẹ́lẹ̀ ó ṣe di iye báyìí. iṣẹ́ iye tẹ́lẹ̀ ní epo tẹ́lẹ̀ làwọn náà rà ń sìn. tí wọ́n bá fẹ́ lọ tò sí àwọn ilé epo tí mo dárúkọ pé wọ́n ń ṣe dé dáadáa yìí, wákàtí 3 epo ò ní kàn wọ́n. ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọn ò dẹ̀ nílé lọ jókòó wákàtí 3 sílé epo kí wọ́n tó rí epo rà. so ìbẹ́ǹbẹ́ yẹn náà ni wọ́n á lọ rà, torí ìyàwó wà létí ó jẹun, ọmọ wà létí ó jẹun, wọ́n sì ní ẹni tí wọ́n dìrì fà fún. torí ìdí èyí mo bẹ̀ yín, ẹ dákun ẹ jẹ́ ká change ìwà wa. then mo bẹ̀ àwọn gbogbo ẹ̀yin tẹ́ wà ní orí internet, ẹ̀yin bloggers, ẹ dákun ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́yin náà bá mi dá sí irú àwọn nǹkan tí à ń ṣe. ẹ jẹ́ ká jáde gbogbo àwọn nǹkan táwa ara wa fi ń fara nira wa, ẹ jẹ́ ká sọ fáyé káyé rí. bóyá tí wọ́n bá ti ẹ̀ ń gbọ́ bá ń sọ̀rọ̀ wọn, ojú máa gbà wọ́n tì. nígbà tí wọ́n bá ti gbọ́ pé gbogbo ayé láti complain fún pé o lè ní nǹkan táwọn ń ṣe yẹn, ojú àgbà wọn náà tì. ojú àgbà wọn tì. àwọn tó ń tà fún wọn bẹ́ẹ̀ ní NNPC, ojú àgbà wọn náà tì. ojú àgbà wọn tì náà. ok ẹ tún wá jẹ́ kí n sọ, mo wá fẹ́ bẹ̀ àwọn ìjọba, mo fẹ́ bẹ̀ ìjọba ní gbogbo state, gbogbo governor state, gbogbo governor state ni mò ń bẹ̀ o, kì í ṣe governor ẹgbẹ́ kan, gbogbo governor state. ẹ dákun ẹ̀yin náà ẹ bá wa rí sí kinní yẹn, ẹ̀yin náà ẹ bá wa rán tax force síta náà. bó làwọn kan ó ṣe máa ta epo ní 165 táwọn kan máa ta ní 250. tó lè estate yín ní state tẹ́ ti ń ṣèjọba. ṣé ẹ dákun torí Ọlọ́run, ṣé wọ́n ní kickback tán wá fún yín ni? tí wọn ò bá ní kickback tán wá fún yín, ṣé ẹ̀yin náà ò ní intelligent kankan tẹ́ lè rán síta pé kí wọ́n má fi yàjà wa aráàlú mọ́? ẹ wo n táwa lè ṣe rèé, àwa ò lè ṣe jù báyìí lọ. káwọ́ pariwo nǹkan tá a bá rí pé ò dá ká sọ síta, kí ẹ̀yin ìjọba tó bá wù yín ẹ wo bẹ̀, tó bá wù yín ẹ má wo bẹ̀. àsìkò tó fẹ́ tó tẹ́ ẹ máa bẹ̀ wá ká fún ìbò wa. gbogbo ń tẹ́ ẹ bá ṣe lónìí yóò dìtàn lọ́la ni, torí pé ayé yín náà, ayé yín ló rùn bí ìgbẹ́, ayé yín náà ni gbogbo nǹkan tá à ń sọ yìí ti ń ṣẹlẹ̀. ẹ wá ẹ̀dẹ̀ wá state yẹn, Ìbàdàn ni mi dẹ̀ ń gbé state capital níbí, ibi náà ni gọ́fúnà wa wà, bẹ́ẹ̀ náà ni ní ọ̀pọ̀lọpọ̀ state bẹ́ẹ̀. ṣé gọ́fúnà náà máa wá ní àwọn òtí ẹ̀gbọ́n kankan pé àwọn kan tẹ̀kọ́ 250 naira nígbà tẹ̀ ẹ̀dẹ̀ láwọn kan tó ta 165? sáwọn gọ́fúnà náà máa láwọn ọ̀gbọ́n yẹn? ṣé task force ké bíi mélòó kan tí wọ́n yàn tí ó mọ̀ wá lọ lé epo lọ sọ̀tẹlẹ̀múyẹ́, ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ tó bá kán ti lé epo rẹ̀ kán tiẹ̀ mọ́ fàáìní ẹ̀, kán ti lé epo ẹ̀ for 6 months, kí àwọn ọmọ tiẹ̀ náà rí nǹkan tó ń pè ní nira, torí ibi tó ti ń rí gbogbo owó tí wọ́n fi ń bá àwọn ọmọ tí wọ́n jẹ́ nìyẹn. so kẹ́ bá wa wá intelligent, ẹ bá wa rán intelligent jáde, káwọn gómìnà náà bá wa rán intelligent jáde, kán jọ torí Ọlọ́run. wọ́n ń fi ara ní àwọn aráàlú. èmi lè afford láti rí epo 200, mo lè afford láti rí epo 250. ṣé gbogbo èèyàn ló lè afford ẹ̀? sáwọn tí wọ́n ń ta wórógbó yẹn, àwọn ìyá tán lọ ta tán ṣe gbogbo ẹ̀yẹ, ṣé wọ́n rò ó ṣe? àwọn kí náà porúkọ ẹ̀, àwọn panel, àwọn welder tó jẹ́ pé engine wọn ń lo epo torí pé wọn ò rí náà ṣe kíní wọn, engine wọn epo ní ń lò, epo dísù yóò lo, àwọn tó ń lo dísù, àwọn tó ń lo petrol. ṣé iṣẹ́ kéékèèké náà dẹ̀ ń rí gbà? nígbà tó bá dẹ̀ jẹ́ wípé owó iṣẹ́ tán rí gbà kò tó ká owó epo tán ń lò mọ́, ìgbà wo làwọn náà ò lè kó bá sílé? bó lára ò ṣe wá ní ni wá? ẹ jọ̀ọ́ ẹ̀yin gómìnà yìí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ìkan wá wà tó jẹ́ pé mo fẹ́ fi ṣe uniform ni. uniform yẹn ni pé ẹ jọ̀ọ́ o, ẹ jẹ́ á fi ẹsẹ̀ ẹ̀yìn délé o,
ẹ jẹ́ ká mú ọmọ tiwa ká fi ṣe kí á ti kan tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la o àti ìmọ̀jọ́ tí Yorùbá Nation máa tẹ̀ wá lọ́wọ́. Therefore a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ọmọ wa kan wọ́n ti fún ní tíkẹ́ẹ̀tì láti díje fún olórí orílẹ̀-èdè. Gbogbo àná la dẹ̀ mọ ẹni náà, a dẹ̀ mọ dáadáa tó ti ṣe. Sẹ́rí àìdá tí ẹ̀ ń gbọ́ tí àwọn èèyàn ń sọ nípa rẹ̀ yẹn, àwọn ẹgbẹ́ míì ni. Torí ẹgbẹ́ èyí náà mọ iye ẹgbẹ́ mi fẹ́ máa dárúkọ ẹgbẹ́ mọ iye ẹgbẹ́ tó wà náà ẹ dẹ̀ mọ̀ pé inú ọ̀kan nínú àwọn ẹgbẹ́ yẹn lòún wà. Àwọn ẹgbẹ́ tó wà yẹn náà àwọn náà dẹ̀ fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì, wọn ò lè sọ̀rọ̀ ti ẹni yìí dáadáa, ẹ má gbè sẹ́yìn wọn, ntẹ́ ẹ̀ bá rí fojú ara yín rí, ẹ má gbà pé òótọ́ ni, irọ́ ni wọ́n máa ń pa. Ẹ wo advice mi fún ẹ̀yin independent marketer ni wípé tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tẹ́ ẹ sọ fún wa yìí pé àwọn tí wọ́n ń tà fún yín láti NNPC ni wọ́n fowó lé fẹ̀yìn nítorí wọ́n mọ̀ pé independent marketer lẹ́yìn ẹ lè ta anything tẹ́ bá fẹ́ tà. Tó bá wá jẹ́ wípé ẹ̀yin náà ò fẹ́ rí ìbínú Ọlọ́run, torí Yorùbá sọ wípé ẹni tó gbé epo lájà ò jalè bí ẹni tó gbálẹ̀, tẹ́yin náà ò bá fẹ́ rí ìbínú Ọlọ́run tí wọn ò bá ti lè gbé nọ́mbà epo wá fún yín, ẹ mọ̀ tèpo, ẹ jẹ́ kí epo wọ́n, kí ìlú wọn mọ̀ pé epo wọ́n, kí fìkànfìkàn máyé, kí jìnnìjìnnì ó mòdì ọ̀run kankan, káwọn ọmọdé dé, káwọn ọmọ kéékèèké ìlú ọmọ sálágbálágbá, káwọn àgbààgbà ló sọ̀rùn tuntun. Ìgbà yẹn ìjọba náà wà á ríran pé yes nǹkan tí wọ́n ń ṣe rèé. Ìgbà yẹn kò ní dàbí ẹni pé ìfẹ́jọ́ wọn sùn. Ìjọba fúnra ara rẹ̀ ní ó rìnà rí nígbà tí wọ́n bá bí yín lẹ́rìí pé kí ló dé ti pé wọ́n wàá gbé fún pé fún yín ni. Ó bẹ́tà kẹ́ ẹ mọ̀ tèpo gan, kẹ́ ẹ mọ̀ forí gbèpè, kẹ́ ẹ mọ̀ forí gbèpè fún àwọn ọmọ yín. Ó bẹ́tà kẹ́ ẹ mọ̀ ta epo rárá dà, kẹ́ ẹ mọ̀ wá gbà ní 200, kẹ́ ẹ mọ̀ ta ní 250 lọ. Ìmọ̀ràn tèmi sí yín nìyẹn o. Kì í ṣe dandan ni kẹ́ ẹ gbọ́ ìmọ̀ràn ní personal opinion tèmi nìyẹn. Mi ìdẹ̀lẹ̀ force personal opinion tèmi fi yín. Ṣùgbọ́n tó bá fẹ́ kọ́ máa wọ́n ní ọjọ́ ọ̀la n tó lè ṣe nìyẹn o. Ẹ pariwo síjọba létí, ẹ sọ iye tí wọ́n ń tà fún yín. So ẹ sọ pé torí ẹ̀ lẹ́ẹ̀ fi tepo mọ́. Ṣé à ń pé lẹ́ẹ̀ bá ti tepo mọ́? Ṣé à ń pé epo máa wọ́n? So ìjọba ó dẹ̀ rí nǹkan tó wà nídìí ẹ̀. Awítàwí ẹni ó gbé bullion fan wálé, bullion fan lẹ́ẹ̀ máa pariwo. Wọ́n sì ṣe kéèsì láti high court, ó dé court of appeal, ó dé supreme court, mẹ́tẹ̀ẹ̀ta dá láre. Ẹni kò ní certificate, ẹ̀dẹ̀bẹ̀rẹ̀ láti high court, ẹgbẹ́dé court of appeal, ẹgbẹ́dé supreme court, mẹ́tẹ̀ẹ̀ta dá láre. Ẹ dákun ẹ wá ṣẹ́ṣe, bẹ́ẹ̀ bá níṣẹ́ lọ́wọ́ mọ́ ẹ wá ṣẹ́ṣe. Ẹ lo àwọn opportunity yẹn láti gbogbo agbára, gbogbo strength tẹ́ ń lò yẹn, ẹ lò láti campaign fẹ́gbẹ́ ti yín. Ṣé rí èmi ò ní bá wọn búyàn, ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá bú Bọ́lá Ahmed Tinubu máa bú o. Wàláhì Ọlọ́run Olódùmarè gbọ́ máa bú gan gidi ni o, because the only person that wà ní nìyẹn. Èmi ò ní kí gbogbo wa di ọmọ ẹgbẹ́ APC, mi ní kí gbogbo wa dìbò fún APC. That is not what I'm saying. Kí kálukú lọ sọ́jà lọ sọ nǹkan tí nǹkan tó gbélérí tó ń tà, lọ sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣé mọ̀ wípé ọ̀gẹ̀dẹ̀ dúdú àti pupa tẹ́ bá fẹ́ tà ó ní strategy téèyàn fi tà. Mo tó fẹ́ kọ́ yín lélẹ́yìí ni o. Ọ̀gẹ̀dẹ̀ dúdú tẹ́ bá fẹ́ tà, ẹ̀yin ẹ gbé lérí ọmọbìnrin tó pupa tó fine burúkú, ẹ gbé ọ̀gẹ̀dẹ̀ dúdú lé lórí. Èyí tó pupa yẹn ẹ gbé léyìí tí ò fine lórí. Ẹ rí wípé 3 hours tí èyí tó fine bá ti dé tó ti ta ọ̀gẹ̀dẹ̀ tí ẹ̀ tán, ti bí yẹn ò lè tí ì dé. Àwọn tí wọ́n dẹ̀ ra ọ̀gẹ̀dẹ̀ dúdú yẹn wọn ò ní nǹkan kan fi ṣe, beauty ọmọ yẹn ni wọ́n ń rà káàkiri. Torí ìdí èyí ẹ̀yin náà ẹ gbé ti yín lérí, ẹ sọ̀rọ̀ ń pa ń tẹ́ ẹ gbé lérí. Gbogbo wa la ní right láti campaign fún ẹgbẹ́ tàbí olùdíje nínú ẹgbẹ́ wa. Ṣùgbọ́n ká máa condemn ẹnìkan, bí èèyàn bá condemn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àwa ó sọ̀rọ̀ o. Èmi ó sọ̀rọ̀, mi ẹ má jẹ́ kí n sọ fáwa, èmi á sọ̀rọ̀, kò dẹ̀ sí nǹkan tí mi ò ní sọ sírú ẹni bẹ́ẹ̀. Èmi ò kí ń bú àgbàlagbà, mi ò kí ń yájú síyàn. Ṣùgbọ́n tí n bá ti wá rí wípé sẹ́rí tẹ́ bá máa bú Tinubu, àwọn èébú kan wà tẹ́ lè bú tí mo lè fara mọ́ náà. Tí n bá rí pé yes nǹkan tẹ́ sọ yẹn lóòótọ́ ló kọ̀mẹ̀tì ẹ̀, tí proof wà, èmi náà nílé sọ̀rọ̀ náà. Sẹ́mi pé màmá wo pé nǹkan yẹn ṣé kò ṣe ni, tí ó bá wá ṣe, tí mo bá sọ pé kò ṣe, kí ni gbogbo àwọn yẹn máa sọ nípa mi ní orí íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n n tí ò ṣe
tẹ́ kan máa kàn dédé ká gbogbo ẹ̀bù àní tí Bọ́lá Ahmed Tinubu tó bá jẹ́ ọmọ primary 6 living certificate holder bíi tèmi yìí pẹ̀lú tọ́jà pé nǹkan tó fi ṣe ìjọba ní Èkó nìyẹn fún ọdún 7 pẹ̀lú gbogbo bí wọ́n ṣe sísì gbogbo local government revenue local government money tọ́jà yẹ pé ó tún gbé revenue lọ sí 200% increasement so tó bá wù yín ẹgbẹ́ tí yín dání ẹ̀sọ́ ń pa tí yín tẹ́ bá fẹ́ condemn tí yín ẹ̀ condemn tí yín but tẹ́yìn bá bá wa condemn Bọ́lá Ahmed Tinubu àwa ò bu o èmi ò tọrọ owó lọ́wọ́ anybody o mi tọrọ Bọ́lá Ahmed Tinubu tí mo dẹ̀ sọ yìí mo ti rí wọn kàn yìí láti ọjọ́ tí wọ́n ti ẹni mo sọ last time láti ọjọ́ tí wọ́n ti pè èmi àti àwọn uncle bí nǹkan kan kalẹ̀ tí wọ́n ti sọ wípé this is your governor Fáṣọlá táwọn wà lórí oyè láti ọjọ́ ni mo ti jókòó tí wọ́n kàn yìí báyìí mi ì lè gba wọ́n náírà lọ́wọ́ wọn látọ̀kọ́ wà lórí ṣùgbọ́n láti ọdún náà wọn ò fìgbà kan mọ́ ṣe dáadáa fáwọn ọmọ ẹgbẹ́ mi kan wà lẹ́kọ̀ọ́ wọn ò sì gbà kankan mọ́ ṣe dáadáa fún ẹgbẹ́ wa gangan ọmọ ẹgbẹ́ mi níbikíbi kò sí ọmọ ẹgbẹ́ mi níbikíbi tó níṣòro tá a lọ sọ́dọ̀ wọn tí wọn ò sa gbogbo agbára wọn lórí kó bọ́ nínú ṣòro so tó bá ṣe fáwọn yẹn wọ́n ṣe fèmí náà nìyẹn ṣebí tí ẹni tó súnmọ́ mi bá wà náà tán ṣe fún táwọn ò bá ṣe fún ṣé bá wà náà láàmú sáré ká ṣe fún nínú tọ́lọ́kọ̀bọ̀ táwọn bá ti náà látùtù mọ̀ fílẹ̀ ṣùgbọ́n gbà tán bá ti bá wa ṣe owó tó wá máa gbé ọwọ́ wa ẹ wo Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ́kàn.